Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ní ọba yín. Àwọn obìnrin kan mú nǹkan kan wá sí mi lọ́dọ̀ ní àná. Mo pe ọkọ, mo dẹ̀ báyàwó sọ̀rọ̀. Mo wá rí i pé obìnrin yẹn dá gan-an. But nígbà tí mo wo súrà yẹn, nǹkan tí mo rí nípa ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tí ọkùnrin ò bá dáa, tó bá gbé nǹkan tó dáa lọ́wọ́, àbí téèyàn ò bá dáa, tí ò deserve nǹkan tó dáa, tó wá ṣàjà, bóyá mistakenly or bóyá bákanbákan, Ọlọ́run wá wò pé ó ṣeé ṣe k'Ọlọ́run wò pé bóyá ó sì lè yí padà, kó gbé nǹkan tó dáa lọ́wọ́. T'Ọlọ́run bá rí wípé eléyìí kì í ṣe tó deserve nǹkan tó dáa yẹn á bọ́ lọ́wọ́ ẹ̀. Tó bá jẹ́ gẹ́gẹ́ bí obìnrin tó dáa, tó bọ́ sọ́wọ́ ọkùnrin tí ò dáa, t'Ọlọ́run bá fẹ́ ṣàánú ẹ̀, tó rí wípé bó ṣe dáa yìí, ọkùnrin tí ò dáa yìí á fi àìdá tiẹ̀ bá dáadáa tiẹ̀ jẹ́, á jẹ́ kó bọ́ lọ́wọ́ ọkùnrin yẹn. Bó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin, ẹ ní ojú inú, ẹ kì í fi ń ríran, ẹ ní ìmí inú, ẹ kì í jẹ́ kí Ọlọ́run kó bá yín rin ìrìn àjò. Nítorí ẹ̀ ló fi dàbí ẹni pé nígbà tí Ọlọ́run bá fẹ́ yọ yín kúrò nínú àìdá yẹn, ẹ máa ti orí yín mọ́, láì mọ̀ wípé Ọlọ́run ṣetán fẹ́ fi ọwọ́ agbára ẹ̀ yọ yín nínú àìdá yẹn ni. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti rí àpẹẹrẹ pé inú àìdá leléyìí, Ọlọ́run oríṣiríṣi nǹkan á ti ṣẹlẹ̀, bọ̀ nínú kí ẹbí, ará, ìyá àti ọ̀rẹ́ kó máa dá yín padà sínú àìdá yẹn. Bẹ̀ tí Ọlọ́run bá wò wípé gẹ́gẹ́ bí obìnrin tó dáa, o ò deserve àìdá yẹn, àdáadáa tó dẹ̀ jẹ́ yìí, tí o ò bá kúrò nínú àìdá yìí, á bà dáadáa ẹ jẹ́, á fi ọwọ́ agbára ńlá, á fi yọ yín kúrò ńbẹ̀. Bọ̀ ẹ̀rù á máa bà yín, ẹ̀yin á máa rò wípé ayé máa sọ pé mi ò marry, ayé máa pè mí nílé moṣú. Whereas tó o bá wà nínú ẹ̀, tó bá wà nínú àìdá, tó wà lọ́wọ́ àìdá yẹn, ó máa padà di àìdá yẹn á padà bà dídáadáa tiẹ̀ jẹ́ ni. Mo ti rí obìnrin tó sọ fún ọkọ wípé tó bá gbé ikú lẹ̀, tó bá gbé ọkọ òun lẹ̀, òun máa mú ikú kàkà tó máa fi padà sọ́dọ̀ ọkọ òun. Mo wá ní kí ló fà á tó fi sọ bẹ́ẹ̀. Ó nítorí pé òun wo ọkùnrin pé tóun bá padà sọ́dọ̀ ẹ̀, òun máa pàpà kú ni, torí irú ẹ̀dá tó jẹ́. Ó kúkú bẹ́tà kóun kúkú ya mú ikú yẹn, kóun tètè máa lọ, kóun má lọ padà lọ jẹ ìyà débi tóun máa fi jẹ̀yà kú. Ẹ̀yin obìnrin, ìgbà míì ẹ lè ṣèṣì bọ́ sí ọwọ́ ọkùnrin kan, bóyá Ọlọ́run ti wò ó pé bóyá ó ṣeé ṣe kọ́kùnrin yẹn yíwà padà, bọ̀ tí ò yíwà padà, tó dẹ̀ jẹ́ pé ẹni tó dáa ni yín, àìdá kó má bàa fi àìdá tiẹ̀ bá dáadáa yín jẹ́, Ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ gbé. Ẹni tí ò bá dẹ̀ deserve nǹkan tó dáa, kò sí bó ṣe lè mọ̀ wá wù lójú ẹ̀ o. Torí pé kò deserve ẹ, ìwà ẹ ò ní tẹ́ lọ́rùn. Torí pé kò deserve ẹ, kò ní fún ẹ ní ọkàn balẹ̀ débi tó máa jókòó, torí tó o bá jókòó síbẹ̀, ó sì máa padà fi àìdá tiẹ̀ bá dáadáa tiẹ̀ jẹ́. Ọlọ́run ò wá ní fún níwà yẹn wù. Torí tó bá fún níwà yẹn wù, tó fojú àánú wò, tó rí pé ó ti change nǹkan kan, tó hùwà dáadáa sí ẹ, ó lè jókòó síbẹ̀ kó ṣọ́ ẹ serve, kó dẹ̀ pàpà ṣe àìdá fún ẹ débi pé dáadáa tí ìwọ dá ó máa bàjẹ́. Àbẹ́yìn ò rí ọkùnrin tó ń ṣe ìyàwó ẹ̀, ẹ rí ọkùnrin tó ń lẹ mágùn sílẹ̀ fún ìyàwó, ẹ rí ọkùnrin tó ń fi nǹkan sára báyàwó sùn, ẹ rí ọkùnrin tó ń lo kádàrá. Ọlọ́run la rí níròde olùmọ̀ràn kan. Òun ni mo ṣe máa ń sọ wípé ẹ máa bèbè fún ìtọ́ni látọ̀dọ̀ Olódùmarè. Torí ọ̀pọ̀lọpọ̀ lè ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ló dé tí Ọlọ́run ṣe jẹ́ kí n fẹ́. Nígbà míì Ọlọ́run máa ń fi àyè sílẹ̀ fún ẹ̀dá láti yíwà padà. Bẹ̀ tí ò bá yí padà nígbà míì, Ọlọ́run á mọ̀ọ́mọ̀ wá ṣe láyàlé kó lè parun nínú ìwà burúkú ẹ̀. Tí Ọlọ́run bá wá nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí obìnrin tí ò fẹ́ kó parun pẹ̀lú ẹ̀,
kò ní jẹ́ kó fi ẹ́ lọ́kàn balẹ̀ débi tó máa lọ, tó tún débi tí o ò fi ní lọ, àbí débi tó o máa jókòó sínú ẹ̀ torí pé kò fẹ́ kó o parun pẹ̀lú ẹ̀, tó fi dàbẹ́ ni wípé nígbà míì tí ẹ bá ti rí pé nǹkan ti ń gbé, ó ti ń ró láko jù, tí ọkùnrin ti ń fìtìná tì yín jù, tí ò ti fi yín lọ́kàn balẹ̀ jù, ẹ má máa runrin mọ́bẹ̀ pé àforí àfọrùn. Pàápàá tó o bá ti examine ara ẹ, tó rí evaluate ara ẹ, torí pé kò síbi kankan tí ọkùnrin yìí fi yàtọ̀ sí pé bí àwọn normal ìwà tóbìnrin lè wù, tó fi pé kò síbi kankan tí o ti deserve nǹkan tí ọkùnrin ń ṣe fún ẹ. Ó yẹ kó o máa tún dàárò wípé bóyá Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ ń ṣe ní ọkùnrin bó ṣe ṣe Fáráò le fún ìparun ẹ̀, tó dẹ̀ fẹ́ fi ọwọ́ agbára ńlá yọ ẹ́ kúrò ńbẹ̀. Kì í ṣe gbogbo ẹ̀ ní kò rí mú mọ́, torí nígbà míì o lè gbé dáadáa dání tọ́lọ́run dẹ̀ mọ̀ pé àìdá ni, ṣùgbọ́n ó wò ó pé bóyá dáadáa ti á ran àìdá tiẹ̀ lọ́wọ́, pé bóyá kó fàyè sílẹ̀ fún kó lè yíwà padà. Ṣùgbọ́n tí ò bá yíwà padà gẹ́gẹ́ bí àgùntàn, gẹ́gẹ́ bí ejò, Ọlọ́run fi ọ̀tá sí ejò àti ènìyàn. Tí ejò bá kọ́kọ́ rí ènìyàn á sá, ṣùgbọ́n tó o bá bẹ̀rẹ̀ sí nílé ejò tó lé débì kan, á yíjú padà sí ẹ, tí ò bá wá ṣá ẹ kò ní dẹ̀yìn lẹ́yìn ẹ. Tó túmọ̀ sí wípé nígbà míì Ọlọ́run lè jẹ́ kó bọ́ sírú ọwọ́ àwọn ènìyàn báyìí, bóyá fún wọn ní ààyè láti yíwà padà, ṣùgbọ́n tó bá rí wípé kò yíwà padà, á fi wọ́n sílẹ̀ kí wọ́n lè parun pẹ̀lú ìwà ibú wọn. Tó bá wá jẹ́ obìnrin tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí, tí ìwà ẹ̀ dẹ̀ dáa, á jẹ́ kí ọkùnrin yẹn fìtìná tí ẹ kó ní ẹ lára láti fún ẹ ní ààyè láti lè exit, láti lè kúrò nínú ayé ọkùnrin yẹn. Nígbà tó bá tó stage yẹn, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ kì í ní ẹ̀mí láti mọ ìrìn àjò yẹn wípé ibẹ̀ yẹn ò kí ń ṣe ilé ẹ̀, nítorí pé ẹni tó wà pẹ̀lú padà máa parun, ṣùgbọ́n kó má bàa parun pẹ̀lú ẹ̀, á fẹ́ kó kúrò. Ṣùgbọ́n ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ máa runrin mọ́. In tó ṣẹlẹ̀ láàárín obìnrin àtọkùnrin tí mo ní ó wá ní because mo wo gbogbo nǹkan tí ọkọ sọ, mo wo gbogbo nǹkan tí ìyàwó sọ, mo rí pé kò síbi tí ọmọbìnrin yẹn ti ṣẹ̀, ṣùgbọ́n mo rí pé ọkùnrin yìí nǹkan tó ń ṣe yìí ó dàbẹ̀ ni wípé ó ti gbin ìfùrọ̀ ti fẹ́ là, ó dàbẹ̀ ni pé ọkọ Ọlọ́run ti yọwọ́ lọ́rọ̀ èèyàn pé kó ṣáà máa ṣìwàwù fún ìparun ẹ̀, kó máa ṣìwàwù fún ìparun ẹ̀. Ọlọ́run máa ṣe Fáráò lọ́kàn le, kó tó ṣe lọ́kàn le, ó máa fàyè sílẹ̀ fún kó lè yíwà padà, kó tó di wípé ó wá ṣe lọ́kàn le pé kó má gba ẹ̀bẹ̀ mọ́, torí pé ó fẹ́ kí agídí àti ìwà burúkú inú ẹ̀ pé kó parun. So gbogbo ẹ̀yin obìnrin nígbà míì tí Ọlọ́run bá mọ̀ pé ènìyàn dáadáa ni ẹ́, tí Ọlọ́run mọ̀ pé ènìyàn ibú ló fẹ́ lọ́kọ, tó ti fún ní ààyè láti yíwà padà tí ò yíwà padà, á gba dáadáa yẹn lọ́wọ́ ẹ̀ sódà tó bá fẹ́ parun kó lè dá parun. So ìjà tẹ́ ẹ bá parí, tẹ́ ẹ ń parí tó ń lọ, tọkàn fìtìná tí ẹ, tẹ́ parí ẹ̀ lénìí tó padà tó tún fìtìná tí ẹ, tó o dẹ̀ wo ara ẹ, tó wò pé o ò deserve gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, kò sí nǹkan tó ṣe. Fúnra rẹ̀ máa mọ̀ wípé Ọlọ́run fún ẹ ní ààyè láti lè má parun pẹ̀lú ẹni ibi àti ẹni ibú ni. Torí tó o bá ṣọ́ra, Ọlọ́run má jẹ́ kí oníyà ẹ máa jìyà, kí ìwọ olódodo kó o máa pín nínú ẹ̀. So nígbà míì tí ẹni ibú, ẹni ègbé, ẹni ẹ̀kọ́ Ọlọ́run tó bá gbé nǹkan tó dáa lọ́wọ́, Ọlọ́run á gbà lọ́wọ́ ẹ̀, á jẹ́ kó jábọ́ lọ́wọ́ ẹ̀, nítorí tó bá máa parun pẹ̀lú ìwà ibú ẹ̀, kò ní fẹ́ kí ìwọ náà bá pín nínú ẹ̀. Relationship àbí marriage tẹ́ bá ti wà, tí ẹ lè determine nǹkan tí o lè determine, o tí ẹ lè fathom nǹkan tó ń fà á tí ọkùnrin fi ń fìtìná tì ẹ́, tó o ti sa gbogbo ipá ẹ̀, tí kì í ṣe pé o ní ìgbéraga, tí kì í ṣe pé bóyá o ní ìwà tí ò dáa, tó jẹ́ pé ní gbogbo around marriage yẹn, ọkùnrin yẹn nìkan tó jẹ́ ọkọ ẹ nìkan ni o ní fìtìná tì, tó ń múlé ayé sú ẹ, tí gbogbo àwọn èèyàn tó wà around ẹ, tí wọn náà dẹ̀ ti examine ara ẹ, tí ò kí ń ṣe aláṣejù, tó rí wípé kò sí bó ṣe lè ṣe sẹ́, o ò ní sinmi, o ò ní fọkànbalẹ̀. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, tí Ọlọ́run bá ti bẹ́ ẹ ṣe tó ti rọra lọ fi orí ẹ̀ pamọ́,
kó má dàbẹ́ ni pé nígbà tó bá máa yá tí ẹni ibú bá máa gba ẹ̀san, kí ẹ̀san yẹn má bàa kàn ẹ́, ní kíkàn ẹ́ kó má bàa la ẹ̀mí lọ. Kó má bàa la ẹ̀mí lọ. Torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ènìyàn burúkú tó bá gbé nǹkan rere dání tí kò dẹ̀ yí padà nínú ìgbà burúkú ẹ̀, Ọlọ́run á máa gbà á dànù lọ́wọ́ ẹ̀. Torí pé kí ìwọ tó jẹ́ rere, nǹkan gidi yẹn, kí àbàwọ́n bú yẹn kó má bàa yí. Ẹ máa bẹ̀bẹ̀ fún ẹ̀mí ìtọ́ni, ẹ̀yin obìnrin. Ẹ má máa fi pé dandan ni kẹ́ ẹ dúró síbi tí Ọlọ́run rò wípé kò dáa fún yín. Dandan ni kẹ́ ẹ dúró síbi tí Ọlọ́run ti fún partner yín ní enough room láti yíwà padà, ṣùgbọ́n tí ò yí padà. Kí ẹ̀yin náà má bàa parun, kẹ́ má bàa parun, kẹ́ má bàa kó ẹ̀san èrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Tí ó bá ti di pé ó ti ń di lemọ́lemọ́, ẹ tẹ́rù ara yín pa. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. shabarikolo.com. Ẹ lọ rẹ́gísítà bẹ́ẹ̀. Ẹ káàárọ̀.